الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمد عبده ورسوله. إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. أسأل الله تبارك وتعالى يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وكل خيراتنا في الحياة وبعد الممات. أما بعد، أدعى قلود الله تيو شوان مسلم أترى عليكم كي أتجفان بوا محمد صلى الله عليه وسلم ẹni tí ọba àlekè ọlárán láti jẹ́ sábàbí ìmọ̀nà fún wa. ìkẹ́ náà kó máa mọ lórí àná Muhammad nìkan, kó máa lọ bá àwọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo àwa mùmínì mùmínà tá a rìn nílànà àná Muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ tẹ̀mí tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́, títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá a bí àti dúkìá tá a kó jọ tí wọ́n lè mọ́ ní oore kankan tí wọ́n fẹ́ ṣe wá. illa man ata Allaha bi qalbin salim, àfi ẹni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́ mi òdodo. abẹ́lọ́hún tó bá dijọ́ náà, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ àpòfo. ọ̀rọ̀ tá a sọ, ìwà tá a hù, ìṣesí tá a ṣe, tá a fi wá bára wa lébùtì òfo, Ọlọ́run má fi rọ kálukú wa lọ́rùn. wala la ilaha illallah. ní ìtẹ̀síwájú kútùbà wa tá a bẹ̀rẹ̀ láti bí kútùbà 9 sẹ́yìn, tá a ń sọ àwọn ìtàn fúnra wa, tá a sì mú àwọn ẹ̀kọ́ jáde ń bẹ̀. ibi tá a ń lọ lónìí òun náà ni ìtàn ànábì Ọlọ́run Ayub, ànábì wa Ayub aleyhi salatu wassalam. ìtàn rẹ̀ la fẹ́ sọ fún wa níwọ̀nba, bó ti ẹ̀ lè jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀ ọ́, ṣùgbọ́n ká tún fi ojú mi wò ó, ká sì kọ́ àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ. ànábì Ọlọ́run Ayub aleyhi salatu wassalam, ó jẹ́ ẹni tó ṣe pé kana rajulan kathirul mal, ẹni tọ́lọ́wọ́n bá lékè ọlá bùn lówó tó pọ̀ ní inú àwọn ànábì Ọlọ́run tó ní owó. ànábì wa Ayub ń bẹ nù wọn. bi anwa'ihi al-muta'addida, ní oníranran rú ọlá, ní oníranran rú dúkìá téèyàn rò pé èèyàn lè ní láyé lọ́ba lékè ọlá fún Ayub. minal aradi al-wasi'a, bàbá ń sọ̀rọ̀ kéèyàn ní ilẹ̀, ẹni tó ní landed property tó pọ̀, òun lànàbí wa Ayub. wal an'am wal mawashi, àwọn nǹkan ọ̀gbìn tó dáa lásìkò tiẹ̀, àwọn ẹṣin tó dáa lásìkò tiẹ̀, èyí tó dáa jùlọ lọ́wọ́ bá àlékí ọlá ló fún. wa kana dhalika bi ardi al-bathniya bi ardi Hawran bi Sham, ní ìlú kan tá à ń pè ní al-Hawran ní Sham, ibẹ̀ ni ó ti lo ìṣẹ̀mí. ṣe rí gbogbo àwọn dúkìá tá a wí tọ́lọ́wọ́n bá lékè ọlá fún yìí, ó fún un tó pọ̀ gbáà gan ni o, débi pé àwọn olówó ògbà náà gan ń jowú ẹ̀ pé
sànàbí ọlọ́run sì ní ládùúrú ọlá tọ́ba àlekè ọládà fabtalahu Allahu bifaqdi dhalika kulli ọba àlekè ọlá wa dán wò pẹ̀lú pé bí kéne ń ṣe pọ̀ tó yẹn náà lọ́lọ́run ọba gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ tí òkú kankan mọ́ bó ṣe pọ̀ tó lọ́lọ́run gbà tán yányán ọlọ́run gbà tán yányán tí òkú kankan ibi tọ́lọ́run fàdánwò tiẹ̀ sí nìyẹn ẹ wá wò ṣe rí gbígbà tọ́ba àlekè ọlá gbà á lọ́wọ́ ẹ̀ ẹni tọ́lọ́run lò ní sábàbí gbígbà òun náà là Ṣẹ̀tánì bàbá wọnú alukur'an anabi wa Ayub alayhi salatu wa salam ó ní wadhkur abidana Ayub ọlọ́run ní wa anabi ṣòro tí ẹrú sìn wa Ayub idh nada rabbahu nígbà tó pe ọlọ́run ọba rẹ̀ wípé anni masaniya shaitan binusubin wa adhab pé àṣetánì ó fi ọwọ́ ba òun pẹ̀lú àwọn ìnira àtàwọn ìyà lóríṣiríṣi ẹni tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ṣe rí àyá Al-Qur'ani yẹn ó fi rinlẹ̀ fún wa wípé shaitan òun ni ọlọ́run ọba àlekè ọlá lòun sábàbí aburú fún anabi wa Ayub aleyhi salatu wa salam àṣetánì ló lọ bọ́lọ̀ ń pè à ọlọ́run ìwọ ni wọ́n ń wo Àyùbá pé ó jẹ́ ni ọlọ́run ó jẹ́ ànábì ọlọ́run ó jẹ́ olùsìn lọ́run ìntòjú ọmọ àsìn lọ́run ni pé ọlá ń bẹ ìntòjú ọmọ àsìn lọ́run ni pé owó ń bẹ ìntòjú ọmọ àsìn lọ́run ni pé ipò ń bẹ gbogbo ntọ́ni gbà á lọ́wọ́ ẹ̀ kó o fi dán wò ó rí i pé yóò sọ pé òun àṣetánì lọ́lọ́run kì í ṣe ìwọ lọ́lọ́run mọ́ yóò fi ìsìláàmù lẹ̀ lẹ́ẹ̀kan náà ni òní ṣe ìsìláàmù mọ́ yóò lọ mú nǹkan míì lọ́lọ́run ọlọ́run wá ní ṣe yẹn ni jẹ́ àdán wò kí lọ́lọ́run bí wá dán wò fabtalahu Allahu bifaqdi dhalika kullihi ọba àlekè ọlá wa gba gbogbo ohun tí ọlọ́run fún pátá ló gbà àwọn àfáà sọ pé kúlù ni o kì í ṣe kó kù nǹkankan ọlọ́run ọ̀sẹ̀ nǹkankan kù fún ó gba gbogbo owó lọ́wọ́ Àyùbá bó ṣe pọ̀ tó ó gba ọlá lọ́wọ́ ẹ̀ bó ṣe pọ̀ tó ó gba nǹkan ọ̀gùn lọ́wọ́ ẹ̀ bó ṣe pọ̀ tó àwọn ọlẹ̀ ńláńlá ọba àlekè ọlá gbà á lọ́wọ́ ẹ̀ láti fi dán wò ọba àlekè ọlá gbà lọ́wọ́ ẹ̀ náà lẹ́yìn náà wàtúlẹ̀ a bí ànáwá ẹ̀lbàlẹ̀ àyàfi jásàdìhì ọlọ́run wà fi mọ níbi kó gbà nìkan kì í ṣe kó gbowó lọ́wọ́ ẹ̀ ó gbọ́lá lọ́wọ́ ẹ̀ nìkan gbogbo ìran tá ń pè ní aburú lọ́lọ́run tó fi dán wò nínú àgọ́ ara ẹ̀ níbi tó ṣe yí pé làmìyàbọ̀kọ̀ mọ́ọ̀dẹ̀ ọ̀hún fi jásàdìhì làmìyẹ́sìlẹ̀ mìíràn àdá sí wa qalbu wa lisanu tó fi jásí pé kò sí ààyè kankan tó ṣẹ́kù lára Àyùbá tádánwò sí táìsàn ò sí táàrẹ̀ ò sí gbogbo ara ẹ̀ pátá kò sí spéèsì kankan gbogbo orí ẹ̀ àwọn egbò àwọn rorẹ́ àwọn kòkòrò àwọn oríṣiríṣi àwọn nǹkan láwọn àìsàn oríṣiríṣi lọ́lọ́run bá lékè ọládàbò kódà àwọn àfáà ní bí ìdìn kan bá jáde nínú ara ẹ̀ tó bá fẹ́ wọlé padà ó ti dá yàrá àdìn kan mọ́ nínú ara ẹ̀ pé ìwọ ọdún yìí mọ̀ wọ yàrá oníyàrá bó ní yàrá bá dé ibo ni kò ń wọ̀ níbi tí àdánwò yẹn dé lọ́dọ̀ ànábì wa Ayub aleyhi salatu wa salam nǹkan ẹyọ kan tọ́lọ́hun ò gbà kúrò lọ́wọ́ ẹ̀ òun ni qalbuhu ọba àlekè ọlá ò gba ọkàn ẹ̀ torí pé ọlọ́run fẹ́ kó ní consciousness ṣe mọ̀ pé tí ò bá lọ́kàn mọ́ tí ò lè ronú mọ́ bí ìgbà téèyàn ti ya wèrè ni ẹni bá ya wèrè ní ìsìn tí ò ní làákàyè mọ́ tí ò lọ́kàn tí ò fi ronú mọ́ kò lè ṣe lọ́hùn ó dàbí wèrè ni tó ń jẹ gbàdo lọ́sàn-án àwẹ̀ séèyàn gbọ́dọ̀ sọ pé àbẹ̀rù ọlọ́run ṣe mọ̀ pé ẹni tó sọ bẹ́ẹ̀ láàmú òkè bóyá kìíní ti dé sóun náà ọlọ́run ò fẹ́ kó ní excuse pé kò lè dánú rò mọ́ kò gbọ́kàn ẹ̀ torí pé ọlọ́run fẹ́ kó fíìlì nira yẹn káwá bóyá yóò kú ò níwájú ọlọ́run àbí kò ní kú ò. lẹ́yìn náà wàlísàánùhù ọlọ́run ọba àlekè ọlọ́run sì tún gba ahọ́n ẹ̀ ọlọ́run fẹ́ wò bóyá yóò lè máa sọ pé alhamdulillahi ala kulli hal pé ọlọ́run fẹ́ wò bóyá máa sọ pé so lórí ipò tí mo tún bára mi yìí náà o mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fẹ́ wò bẹ́ẹ̀ ṣe rí ìgbà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa kana yadhkurullaha bihima wa yusabbihu laylan wa naharan wa sabahan wa masaan
Ànábì wa Ayub alayhi salatu wa salam nígbà t'Ọlọ́run ò ti gba ahọ́n ẹ̀ tí ò sì gbọ́kàn ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kana yusabbihu Allah ó jẹ́ ní tí máa sọ pé subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar. Ẹ̀wù bá dánwò ṣe tó kí l'Ọlọ́run wá gbà lọ́wọ́ tiẹ̀ tó fi lóòsín lọ́mọ. Kí ló ṣe ẹ́ tí yóò ṣe èèyàn rí nítorí àmì wò kékeré yẹn t'Ọlọ́run kàn fẹ́ fi mì ẹ́ wò bóyá lóòótọ́ ló dúró déédéé ó wá fẹ́ kó lójú ọ̀nà t'Ọlọ́run. èèyàn ọ̀nà báwọn ṣe rí n tó ń ṣe Ayúbù yìí ó lágbára débi pé àfáwùl jalis àwọn olùbájókòó ẹ̀ wọ́n ní àlébélé ìjókòó máa àbí bò lẹ́sẹ̀ máa bẹ́ni tí dín yọ lára ẹ̀ jókòó àlébélé ìjókòó máa lẹ́yìn ni wàstáwàṣà mínihul anis àwọn olólùfẹ́ wọn wá ń bẹ̀rù ẹ̀ tó bá ti yọ ọlọ́kùnrin ní arábí lóde yóò sá lọ gbẹ́dùn bó bá fi fara kàn án wọn náà da láàárẹ̀ nu inú gbó ladẹ́tẹ̀ ń gbé eléyìí ò lè bá wa gbé gbòòrò wọ́n ń bẹ̀rù ẹ̀ wọ́n ń sá fún wà á fa al-qarib wal-ba'id àtẹni tó jìnnà sí àtẹni tó jálá súnmọ́ ẹ̀ gbogbo wọn ni wọ́n sọ pé eléyìí ò ṣe bá ṣe mọ́ wàrúmíyà fi mazbalatin kharija baladi eléyìí tó ní agbára pọ̀ àwọn àfáàní rúmíyà wọ́n wá ta lóko rọ́bà wọ́n ta ní òkò rọ́bà fi mazbala lórí àtàn wọ́n sọ ọ́ bẹ̀ sórí àtàn kharija balada kì í tó ṣe àtàn tí ń bẹ láàrin ìlú fa wọ́n lọ sọ sórí àtàn tí ń bẹ nú gbó pé eléyìí ò lè máa bá wa gbé eléyìí ó dá wa lálẹ́ láàrin ìlú. Ẹ wo bí àdánwò ànábì Ọlọ́run ṣe tó aleyhi salatu wa salam ṣáàrí débi tó ti á ṣe pé wàlàm yabqa indahu siwa zawjati ẹnìkan kan ò wá kùkù Àyùbá mọ́ rárá àfìyàwó ẹnìkan ìyàwó rẹ̀ nìkan ló kù ní Yorùbá fi ní kò ní burúburú títí kọ́mọ kù ẹnìkan mọ́ ni ẹni tí ó kù láàmọ́ ìtàn sọ ipe kì í ṣe pa Yorùbá òkúkú lọ́mọ ńgbà náà àwọn ọmọ náà lọ wọn ò ní ọ̀lẹ́gbọ́n àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà lọ wọn ò ní ọ̀lábúrò àwọn àbúrò rẹ̀ náà lọ wọn ò ní ọ̀lẹ́bí wọn ò ní ọ̀lọ́rẹ̀ gbogbo wọn lọ torí bẹ́ẹ̀ tó o bá rí lẹ́ni tí gbogbo ayé kan sọ pé àwọn ò ṣe tiẹ̀ mọ́ orí tiẹ̀ kọ́ ló kọ́ bẹ̀rẹ̀ bí wọ́n bá ń pè èèyàn ní ọ̀jẹ̀ dìran o bọ́jẹ̀ ńlẹ́ ló fi dìran àwọn kan ti jọ́ lọ́jẹ̀ kí wọ́n tó bí wọ́n. àwọn ànábì Ọlọ́run gbogbo wọn wọ́n sá fún tán tí ò kún kankan wọ́n wá sọ pé àbúrò bàbá tí ò ṣe tiẹ̀ mọ́ ẹ̀gbọ́n rẹ̀ ò ṣe tiẹ̀ mọ́ wọ́n láwọn ò mọ̀ ọ́ rí wọ́n pè é lọ́mọ àlè ìwọ wá ń sunkún káàkiri kí ni Àyùbá ṣe. Àyùbá ṣe kò sí torí bẹ́ẹ̀ gbogbo orú àwọn ọ̀tàn yìí máa fi àwọn ẹni Ọlọ́run lọ́kàn balẹ̀ ni torí pé kò sí ní tó fẹ́ sọ pé ó ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ò ṣe èèyàn rí ṣe rí ó kú ìyàwó ẹ̀ nìkan torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bó o ní tàwọn ìyàwó Ọlọ́run jẹ́ ó dáa fún bàbá wa lẹ̀ Yorùbá wọ́n sọ pé ẹni tí ò tí ì kú ìyàwó ẹ̀ ni ò tí ì pa ẹni tí yóò tí ì kú ìyàwó ẹ̀ ní ọ̀pá tẹ́ni gbogbo àwa tá a níyàwó lé tá a tí ì kú yìí àwọn ìyàwó wa wọn ọ̀pá wá tí wọ́n bá fẹ́ pààyàn ẹni tó rọrùn jù fún láyé ìyàwó èèyàn ni ó rọrùn pọ̀ fún ọlọ́mọdé àfẹ́ ọ̀tá wa ń yàwó irú ìyàwó ànábì wa Àyùbá yìí ló bẹ gidi ọlọ́mọdé àṣàwọn ìyàwó tí a náà bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá a mọ bí tí ìyàwó ànábì wa Àyùbá tó jẹ́ obìnrin dáadáa dé ìtàn sọ pé káyọ̀nà ti tá àfúta kọ́ ha tó ń ti bí ọkọ ẹ̀ ṣe wà lórí àárẹ̀ káyọ̀nà ti tà fáàzù ha kọ̀hú ẹ̀tọ́ ọkọ rẹ̀ kò sì tó gbé fẹ́ lómi ẹni tí ọkọ rẹ̀ fi pamọ́ sí lọ́dọ̀ tó torí ẹ̀san sàdáàkì kò lọ bòmí kò gbé lọ kò bẹ́ wúlẹ̀ fọkùnrin mi ó dúró ti ọkọ ẹ̀ dáadáa tó ń ti pọ̀ à lórí àárẹ̀ ó sì pẹ́ lórí àárẹ̀ o oríṣiríṣi ìtàn ló sọ iye ọdún tó lò lórí àárẹ̀
ṣùgbọ́n eléyìí tó súnmọ́ jù òun ni polo 18 years lórí ààrẹ yẹn. Ìtàn tó súnmọ́ jù nìyẹn. Ìtàn míì sọ pé jù bẹ́ẹ̀ lọ àrò ní 25 òun 40 wà, ṣùgbọ́n eléyìí tó súnmọ́ jù òun ni 18. Ó dáa kóbìnrin wá dúró ti yàn fún 18 solid years. 18 solid years tí ò gbowó ọbẹ̀, kọ̀rẹ́ ni raṣọ fún, wọn ò mú ní nǹkan kan, ọkọ ni ò ṣe é súnmọ́ yìí, kò ṣe é fọwọ́ ra la, wọ́n jọ yọ̀dé wọ́n jọ ń tìde bọ̀ ni. 18 years kò sì fi ọkùnrin yẹn lẹ̀. Ọlọ́run o, irú ìyàwó ànábì Ayúbà ọlọ́mọ sì ṣe àwọn ìyàwó tí a náà bẹ́ẹ̀. Àwọn tó ti rí bẹ́ẹ̀ nu wọn kọ́ lọ́mọ pa wọ́n dà sáyidá. Irú àwọn ìyàwó bàbá wa ìmámù ẹ̀pẹ́ ní ìṣẹ́ rí, bàbá ìmámù ń dán ni. Èyí ó ti mọ̀ pé wọ́n ń tọ́jú wọn. Ọlọ́run lè jẹ́ ó bàjẹ́. Náà ibi tá à ń lọ bẹ̀ ni o, ó tọ́jú ẹ̀tọ́ ọkọ rẹ̀, wàkọ̀dé mẹ́sà ni ó ń ṣe dáadáa sí gbogbo ìgbà, wàṣàfàkùtà lè hà ó láàánú ọkùnrin yẹn, wàkánà táwọn mọ̀lẹ́bẹ̀lẹ̀ ajri inda nas. Bó o ní wá ṣe ń fọkọ lóúnjẹ, tó bá bẹ́ẹ̀ fún ọkọ ẹ̀ lóúnjẹ, á wá lọ gbàárù, á fi fọkọ lóúnjẹ, á lọ ṣiṣẹ́ bírísọ pé á fi fọkọ lóúnjẹ. Ó wá ń ṣe bẹ́ẹ̀ lọ títí làwọn aráàlú bá tún pera wọn pé ṣé ẹ mọ̀ pé ìyàwó Àyùbá nìyẹn ni wọ́n láwọn mọ̀, ẹ mọ̀ pé tó bá ṣiṣẹ́ tán tẹ̀ ń bùn lówó ní fífọ́kọ ẹ̀ lóúnjẹ, wọ́n níbẹ̀ ni ẹ gbọ́dọ̀ pè síṣẹ́ mọ́. Ẹ wo àdánwò, ẹ gbọ́dọ̀ pè sí iṣẹ́ mọ́, ẹ wo àdánwò. Ṣé ẹ rí i pé ẹ̀mí àwọn ànábì Ọlọ́run fẹ́ẹ́ bọ́? Kí ló wá ṣèwọ? Wọ́n kàn gba etí ẹ̀ lásán òsì lóòkírun mú, wọ́n kàn bu just ordinary, wọ́n bu ẹlòmíì ó sì dọ́lọ́tẹ̀ torí pé wọ́n bu ẹ. Àárín ìdẹ. Ibo là ń lọ? Ṣé ẹ rí arábìnrin wa Ayub lára ń tójú ẹ rí nìyẹn, ìyàwó tó tún tọ́jú ẹ̀, iṣẹ́ tó ń ṣe díẹ̀díẹ̀ tó fi ń rí tọ́rọ́ kọ́bọ̀ tọ́jú ọkọ, wọn tún fún iṣẹ́ mọ́. Ọ̀nà wo ló tún wá tọ̀? Ó sọ fọ́kọ ẹ̀ pé wọn ò fóun iṣẹ́ mọ́, ọkọ wa ni tó a máa gbà wẹ̀ nù. Nàbà tún jọ bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ àtọkọ àtìyàwó, àwẹ̀ tí ò ní sáàrì, àwẹ̀ tí ò ní ṣìnà. Síbẹ̀síbẹ̀ kò sì fi ọkùnrin yẹn lẹ̀. Ṣé ìyàwó tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀? Ọlọ́run o, wọ́n ṣe ìṣàánú. Now ńgbà tẹ́bi fẹ́ hàn wọ́n lé mọ̀, ìyàwó bá tún dá ọgbọ́n mi. Àwọn góòlù tọkọ ti rà fún gbà tí nǹkan ń bẹ, bí yẹrí etí, ẹ̀gbẹ́ ọrùn, èyí tí wọ́n ń wọ̀ sọ́wọ́ tán ń wọ̀ sẹ́sẹ̀, tọkọ ti ra fún. Ó wá lọ mú ẹ wá ń fi ṣe pààrọ̀, trade by barter. A wá kó nǹkan tó ṣe déédéé ń ta lè fowó òsín wé, bóyá bíi 10 million nírú owó òsín, a wá kó lọ fẹ́ nìkan yóò fi gbà rẹ̀ sí kan lè jẹun. Ẹ wo Allah akbar, kan lè jẹun. Ẹ wá wo ànábì wa Ayub alayhi salatu wasalam. Ìtàn tún sọ pé tóbìnrin yìí bá tún wá gbóúnjẹ dọ́dọ̀ Ayuba, ṣé mọ̀ pé tí níwọ̀n pé ń ṣiṣẹ́ mọ́, Ayuba tún máa wá kú èrè ẹ̀ pé bolo ti róúnjẹ, bó ṣé ń wà lọ jáde ni àbí lọ dọ́kọ, mo gbọ́dọ̀ mọ bí tó ń jẹ ìtì wa o kí n tó jẹ. Ó gbóúnjẹ wájú àkọ́kọ́, Ayuba ò jẹ, obìnrin lọ́dà jẹ. Àfìgbà tóbìnrin tó ṣàlàyé fún pé ṣó oróúnjẹ yìí, àwọn góòlù tó ta fún mi ni mo fi ń ṣe pààrọ̀ oúnjẹ. Tó bá jẹ́ wọ ni o fẹ́ mọ bí tíyàwó ẹ ti rí oúnjẹ, ọjà jẹ àwòdìjẹkùn ẹ pé sanra. Ó ranù. Ó ní ẹ̀yìn wọ́n ní ajá aláàlì kájà aláàlì láàrí, àràmù ní wọlé ń jẹ ojúmọ́. Bẹ̀rù Ọlọ́run, Ọlọ́run kọ́ mọ́ ṣe àdúró tì wá. Ṣe rí àárẹ̀ yẹn wá pọ̀ gan débi wípé ìgbà tó dé stage pé obìnrin yẹn ti fẹ́ máa ta nǹkan, gbogbo nǹkan ní ẹ̀tàn, tó ṣe pé yóò ṣàtàtàn jọ kan náà ni. Ìgbà tó rí pé ó ti wá fẹ́ tàtàn, tó ṣe pé njọ́ tó bá tàtàn ni ebi wọn ò tún padà. Lànàbí Ayúbà wá sọ pé Ọlọ́run o, àní masaniyadur wa anta arhamur rahimin. Ọlọ́run, ìnira yìí pọ̀, ṣàánú mi,
ìwọ lọ́bọ oníkẹ́ mọ́ṣá ìmúkínní yìí kú ẹ̀kọ́ tí ń bẹ̀ ń bẹ̀ ni bárabá ni ọ sọ fọlọ́hún wọ́n sọ pé ìwọ náà kúkú rí mi pé yà ń jẹ mí orí mi ó mọ̀ mí ó mèrò ọkàn mi orí ẹ ó mọ̀ ẹ́ ó mèrò ọkàn ẹ ó lè máa wù ọ́ bẹ́ẹ̀ nígbà tó sọ fún un pé ò tẹ́ Ọlọ́run ẹnu ẹni làá fi kọ méje mo rò pé tí ẹ bá ní ìsìn ìgbà tí ìnira yẹn dójú ẹ̀ Ànábì Àyùbá sọ fọ́lọ́run pé kò tẹ́ ń lọ́rùn mọ́ òun ọ̀fẹ́ ìwọ náà dédé tó ń ṣe èèyàn tó ń kó wàhálà báyìí tó ń kó nira báyìí ń jẹ ojúmọ́ lànà sọ fọ́lọ́run tó o bá sọ Ọlọ́run lè máa wò ẹ́ bẹ́ẹ̀ ud'uni astajib lakum lànà ẹ kó o fi ṣàdúrà béèrè tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́ mú nira kó o fún ẹ lànà kó o ṣàdúrà ni o ńgbà tó sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ tọ́lọ́run wí Ọlọ́run ní orúkọ bèrè jìlì fẹsẹ̀ rẹ jọlẹ̀ ẹ wọ Ọlọ́run hada muktasalun barid wa sharab sórí ẹsẹ̀ rẹ tó fi jọlẹ̀ orin tí ó jáde mbẹ ńgbà tí Àyùbá fẹsẹ̀ jọlẹ̀ níbi gìgísẹ̀ ẹsẹ̀ rẹ báyìí tó fi jọlẹ̀ omi wá ń ṣẹ́ jáde mbẹ omi ń ṣẹ́ jáde mbẹ omi tó ń ṣẹ́ jáde mbẹ yẹn Ọlọ́run ní bù ń bẹ kó o fi sinra ó bu omi yẹn ó fi sanra bù ń bẹ kó o mú ó bu omi yẹn ó mú èyí tó mu ó pa oró nǹkan burúkú tí ń bẹ nú ẹ̀ eléyìí tó fi sanra ó pa oró tìta àti tinú àti tìta gbogbo ẹ̀ kú lẹ́ẹ̀kan náà ó sì lálàáfíà ó lálàáfíà ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ bá rẹ ò bá yá tí nǹkan ń ṣe ẹ́ ṣàdúà 1 2 lóògùn èèyàn máa lóògùn ni wọ́n sọ pé no mi ló nǹkan kan ó kú ó sì á nílò nǹkan ó lóògùn ni mọ̀nà ọkàn kú gífà lẹ́ẹ̀kan náà wàá lóògùn ẹ̀sìn wa sọ pé ká lóògùn tára wa ò bá yá ká lóògùn sí ti ń ṣe wá bá a bá lóògùn tán ká wá ṣe àdúrà kóògùn yẹn lè ṣe kí ni o kó lè ṣiṣẹ́ torí pé kóògùn ṣiṣẹ́ ọ̀dọ̀ Ọlọ́run bá lè kí ọlá ló wà ó wá lálàáfíà ń wọ lálàáfíà tán Ọlọ́run wá fi jẹ́ ó yá Ṣẹ̀tánì pé rárá ẹrú sìn tèmi dáadáa lélẹ̀ ẹ wá wo ń tọ́ba àlekè ọlá wí ọba àlekè ọlá sọ pé ńgbà tó lálàáfíà tán gbogbo nǹkan ní ẹ̀ tó lọ yẹn pátá lọ́lọ́run dá padà nígbà tó ti pass owó padà ọlá padà ipò padà ilẹ̀ rẹ́rẹ́rẹ́ padà nǹkan ọ̀gbìn rẹ́rẹ́rẹ́ padà ara àǹfààní tí sùúrù máa ń mú wá nìyẹn téèyàn bá jẹ́ ni Ọlọ́run tó dúró déédéé ńgbà tá dánwò dé tó bá ti dúró déédéé àdánwò yẹn ó padà lọ gbogbo nǹkan rí ó padà àwọn tí wọ́n fàdánwò sí ẹni tí wọ́n padà bàjẹ́ sotori bẹ́ẹ̀ ẹjẹ́ adótọ́lọ́hùn ṣáẹ́rí ìtàn yẹn nìyẹn wọ̀n bá ẹjẹ́ ń sọ díẹ̀ fún wa nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ alákọ̀ọ́kọ́ báwọn ànábì Ọlọ́run bá fi lè rádánwò mọ́ retí tiẹ̀ náà o táwọn ànábì Ọlọ́run bá rádánwò Ọlọ́run ò lè dáwọ́ sí o kò lè dé mi sí o kò lè dẹ́nì kankan sí o yọ dáwà náà wò ṣáẹ́rí ẹjẹ́ ń kí àdìsí ẹyọ kan kí n lè tètè débi tí mò ń lọ anabi sàlám sọ fún wa yìí pé inna ashadda nas bala'an al-anbiya àwọn tádàwọ̀ tí wọ́n máa le jù láyé àwọn ànábì Ọlọ́run bí ó bá já wọn náà irú tá a júwe ní ìsìn ìpò kan Àyùbá yẹn ta nínú wa torí wa gbé táyà wa gbà kò sí ọlọ́mọdé àríwú ẹ̀ kárí èèyàn máa sin dín ètùtù kọ́ máa túnú ara gbogbo orú ẹ̀ lé kó lówó dolòsì ó lé gbogbo egbò èèyàn wọ mọ́tò dé kó fẹsẹ̀ rìn jù bẹ́ẹ̀ ló lé ẹni tí lè dá jẹun tẹ́lẹ̀ kọ́ máa tọrọ ó lé gbogbo orú àwọn àdánwò bẹ́ẹ̀ ọba àlekè ọlá sọ pé àwọn ànábì Ọlọ́run náà lọ́lọ́run rìsáàfù ẹ̀ fún lẹ́yìn náà
Ànábì ní thumma salihun lẹ́yìn náà ló kún àwọn ẹni rí thumma al-amthal fal-amthal àtàwọn tán jọrú wọn àtàwọn tán jọrú wọn ìtumọ̀ ẹ̀ ni pé àtàwa tá a jólùgbàgbọ́ òdodo yóò kàn àwa náà. Ẹ wá wo ohun tó bà èmi lẹ́rù jù bí àdìsí yẹn o. Ànábì ní yubtala ar-rajulu ala hasabi dinihi. Èèyàn máa rí àdánwò bó bá ṣe bẹ̀rù Ọlọ́run tó. Bí bẹ̀rù Ọlọ́run ẹ bá ṣe pọ̀ tó làdánwò rẹ náà ó ṣe tó. Bó bá ṣe ń kírun tó làdánwò rẹ ó ṣe tó. Wọ́n wá wù ẹ́ torí ẹ̀ di kèfèrí. Torí ẹ̀ di kèfèrí ọ jẹ burúkú yà ntí ò ní túmọ̀ lọ́mọ sìn. Ntí ò ní túmọ̀ lọ́mọ sìn. Sotori bẹ́ẹ̀ ntí yẹn sọ fún wa ni wípé ẹ jẹ́ á lọ mọ̀ ọ́n lámọ̀dájú wípé kíni o bá dánwò bá ti dé ọ̀nà àbáyọ ẹ̀ náà ni kéèyàn ṣe sùúrù kéèyàn máa bẹ lọ́hùn Ọlọ́run mọ̀nà àbáyọ wa Ọlọ́run tí ó mọ̀nà àbáyọ wa fún Ànábì wa Ayub alayhi salatu wa salam gbogbo tí ń já dánwò nù sẹ̀mí kálukú wa náà Ọlọ́run máṣe bá wa fún wa Ọlọ́run máṣe fún wa lọ́nà àbáyọ. Ṣé ẹ rí ẹlẹ́ẹ̀kejì gbogbo ìgbà tá dánwò bá dé pé kíní ilé o Ádámù sàsálàm ojúwe irú ń tá a lè wí fún wa ẹ gbọ́ dáadáa tá dánwò bá dé Ànábì ní ká máa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un allahumma jurni fi musibati wa akhlif li khayran minha. Ànábì ní tó o bá fi wí ní tí mo wí ntọ́lọ̀ máa ṣe fún ẹ̀rí o illa akhlafa Allahu lahu khayran minha ọba àlekè ọlá ó mú nǹkan mi wá fún tó dájú tó bọ́ lọ́wọ́ ẹ lọ. Ọlọ́run ó fún ọ ní nǹkan mi tó dájú tó bọ́ lọ́wọ́ ẹ lọ. Tó bá wà nù nira kan tó wá wí tí mo wí Ọlọ́run á mú nira yẹn kú one. Number 2 á wá fún ẹ ní nǹkan mi tó dájú ẹ lọ kódà kó ṣe pé n tó bọ́ sọnù ni Ọlọ́run ní n tó dájú lọ́dọ̀ tí ó fi bọ́ pààrọ̀. Kí ni túmọ̀ ẹ ni pé inna lillahi mo gbà pé kíní tó ṣe mí àdánwò yìí Ọlọ́run ló mú wá kì í ṣe ìwọ kọ́ wa inna ilayhi raji'un ọba àlekè ọlá náà ní gbogbo wa ó sì padà sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run o làmí níbi mùsíbà tí mo wà ń bẹ̀ yìí kó o sì fi ń tó dáa pààrọ̀ fún mi Ọlọ́run sì fi ń tó dáa pààrọ̀ fún wa. Ṣé rí nǹkan míì tí mo fẹ́ fi kún nínú ẹ̀kọ́ òun ni pé ẹ má ta àwọn ìyàwó yín dànù ẹ fà wọ́n mọ́ra kẹ́sì ṣe dáadáa sí wọn. Dáadáa tó ń ṣe sí wọn yẹn ìwọ náà lọ jàǹfààní ẹ̀. Tó o bá ti ṣe dáadáa sí ìyàwó ẹ ìwọ náà ló jìyà rẹ̀. Ẹ̀yin obìnrin ẹ̀yin náà wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ ṣe dáadáa sáwọ ọkọ yín ẹ má pa wá o. Ẹ ṣe dáadáa sí wa kẹ́ ẹ má tọ́jú wa àwa náà nífẹ̀ẹ́ yín. Pẹ̀lú ògbó Ọlọ́run ó ṣe gbogbo yín yàrá àlùjánnà. Kẹ̀sì lọ́rùn tí àdìsí tànàbí sọ wípé la yasluhu li basharin an yasjuda li bashar. Èèwọ̀ ni kẹ́nìkan kó forí kanlẹ̀ fún ẹlòmíì. Wala salaha li basharin an yasjuda li bashar. Ká sọ pé ó dáa kẹ́nìkan tún lọ forí balẹ̀ fẹ́ lòmíì ni la amartul mar'ata an tasjuda li zawjiha. Obìnrin la bá pa láṣẹ pé kó máa forí balẹ̀ fún ọkọ rẹ̀ min idhami haqqihi alayha nítorí ìwọ̀ tó tóbi tí ọkọ yẹn ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó fẹ́ gbà. Ẹ̀yin ìyàwó ẹ̀gbọ́n tá nàbí wí ní ìsìn àwa baálé yín ó yẹ kẹ́ ẹ máa sùjúdù fún wa ni bẹ́ẹ̀ ṣe ń kírun yẹn ló yẹ kẹ́ ẹ máa ṣe fáwa náà pé bẹ́ẹ̀ báyọ̀ pé tẹ́lẹ̀ bá fẹ́ kírun ẹ rùkú Allahu akbar ẹ dìde ẹ bá ṣe bẹ́ẹ̀ tán ẹ tún wá sùjúdù bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe fún anu. Ṣùgbọ́n Ànábì ní tí ẹ fi tọ́lútàtà Ànábì ò fi paláṣẹ pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé irú wọ̀ tá à ń fún Ọlọ́run yẹn àtúngbọ̀dọ̀ fẹ́ dá mi lẹ́ẹ̀ fi ṣe bẹ́ẹ̀. Kí ló dé tànàbí fi sọ bẹ́ẹ̀? Torí pé tànàbí sọ yẹn ní agbára láti sọ pé ẹ̀tọ́ Ọlọ́run ẹ tún lè fún àwa tá a jọ kọ. Ìtumọ̀ ẹ̀ ni pé ipò wa tóbi níwájú Ọlọ́run, ipò wa tóbi lọ́dọ̀ tiyín náà, ẹ sì gbọ́dọ̀ pọ́n wa lé, ẹ sì gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wa. Torí pé níbi ìṣe dáadáa tẹ́yin bá ń ṣe dáadáa sí wa lórí ire tiyín àti tàwọn ọmọ yín wà. Ọba àlekè ọlá ò ní jẹ́ kẹ́yin ìyàwó wa ṣìṣe. Lẹ́yìn náà ṣe rí gbogbo àwọn olùgbàgbọ́dọ̀ ẹ lọ́mọ o téèyàn bá jẹ́ olùbẹ̀rù Ọlọ́run kò sírú àdánwò tó lè wà nínú ẹ̀tọ́ Ọlọ́run ò ní là. Ìbẹ̀rù Ọlọ́run ló la Ànábì wa Àyùbá o ntó lanu o tó jẹ́ ọbọ̀ nbẹ̀ nu o
ìbẹ̀rù Ọlọ́run ló fà á kò sírò àdánwò náà tó lè wà ń bẹ̀ tó bá ti bẹ̀rù Ọlọ́run wà á bọ́ ń bẹ̀. wa man yattaqillah tó bá páyà Ọlọ́run yaj'al lahu makhrajan Ọlọ́run ọba ọmọ mọ́nà àbáyọ wá fún níbi ìṣòro wa yarzuqhu min haythu la yahtasib gbogbo bí tí òòró kan párísìkì lè ti jáde Ọlọ́run ó ti máa bọ́n lárísìkì torí bẹ́ẹ̀ ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run aqulu qawli hadha astaghfirullah li wa lakum.